Ìgbòho. Then Tana la máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ jù. The governor of Kútọ́nù la máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ jù. Òun ló jẹ́ kí Ìgbòho wà láyé lẹ́ni. Lórí ìgbà tí wọ́n ti lọ gbẹ́yìn síbi tó ti máa wọ plane, wọ́n ti ní kó shoot ẹ̀. So Ìgbòho, we need Ìgbòho to come and coordinate the state police of Oyo State. Bàbá kí lẹ̀mí sọ ṣé Oríyọmí lè dé ipò gómìnà ìlú Ọ̀yọ́? Ṣé kò sẹ́ni tó kàwé ń bẹ̀ yẹn mọ́? Oríyọmí Hamzat tó ń gbó lórí rédíò bí ajá yẹn. Ọ̀tọ̀ ẹgbẹ́ yín náà olóorun ni o. Téèyàn gidi ò sí Ìbàdàn ni. Kò sọ́kọlọ lórí Oríyọmí. Ṣé mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé ibi tó máa gbà jáde rè? Bẹ́ẹ̀ni. Yeah, you said so, sir. Ibi tó máa gbà jáde rè. Even case àwọn ọmọ tó pa nínú stadium yẹn. Bẹ́ẹ̀ni. Ó ti block yẹn. Ó ti block ẹ̀. Ṣèbọ́ kan fẹ́ fi gbowó ní gòsì. Ó ní aláriwo lásán ni. He can't go nowhere. They don't think me Ibadan sí méjì. A new state will spring up in October from Ibadan. Yeah, a new state is coming. Oríyọmí is just making noise. Just Ìgbòho níjọba ṣe. Ó ní àtètè mọ́lẹ̀. Ó lè sá lọ. Ẹ̀yin lẹ́gbẹ́ mọ̀lọ́ka mọ́lẹ̀. Òun lẹ́gbọ́n ìwá láti Germany. Ẹ̀gbọ́n ẹ̀ cultivate about 40 acres, 500 acres of land. Àbúrò dé. Then ẹ̀ débẹ̀. Ẹ̀ kidnap ẹ̀. Ẹlẹ́fẹ́ gba ransom, ó mú ransom lẹ̀ ẹ̀pá tó bá jẹ́ wọ́n kọ́. Agbébọn. Kí gbogbo agúlọ̀ kú síbẹ̀. Then kí ló ṣe? Kí lẹ ló ṣe tẹ́ fi bá yẹn? Then ẹ̀ tún wá kúrò ńbẹ̀, ẹ̀ tún wá lọ lé ẹ̀. Ẹ̀ tún lọ pa àwọn ọ̀rẹ́ àdògán àti àwọn àfà ẹ̀ lọ pa wọ́n lé ẹ̀. Ẹlẹ́yìn ṣèjọba. Báyìí mo jùm tá yẹn nìyẹn just ìjọba kọ́ ìjọba tó bá ti bá gbogbo. Genesis 16 from verse 4 to 13. Ó ní oníjàgídíjàgan ni ọmọ yìí yóò jẹ́ ìyẹn Ishmaeli. Ó ní ẹni tó bá pa àpá, ẹni tí ò bá dẹ̀ pa àbù lẹ́sẹ̀. Ẹ̀sìn tá ní bísímìlà ètò fọ̀bẹ síyàn lọ́rùn ẹ̀jẹ̀sà. Tẹ̀nà fún lọ́wọ́ òfin láti pààyàn. Ìgbò ò ṣẹ̀yàn. Ní gọ́fmẹ̀ntì. Tó bá ní kí n máa dúpẹ́ lọ́wọ́ Tinubu ó gbà àbúrò ẹ̀ sẹ́wọ̀n. Ó lóun lọ sí Brazil lọ ṣe meeting. Ṣé ìpín tó wà òkè nìyẹn? Igbo is very useful to everybody. He is useful to Ladoja. He is useful to himself. Even the very time to Ladoja be the governor, Igbo is very instrumental to the growth of that man. So then, this man you are lórí ìbọn lọ́wọ́ ètò fi pààyàn. Ó yàtọ̀ sí ti Kanu. Kanu tó wà lórí igi tó give room advice fáwọn Igbo ẹgbẹ́ burn down, knock down, take over, do. Kí Buhari ó fúnra Òkúròmí tó wà bí ọmọ àlè. Ó dẹ̀ ti gbàgbé pé IOP ìyẹn sọ nígbà tó ń lọ which is ó bẹ gbogbo àwọn Igbo Ojukwu bẹ àwọn Igbo. Ó ní tó bá jẹ́ pé táìmù yìí kí àwọn Igbo dáríjì òun Biafra yẹn ò yẹ kí wọ́n ja ìjà yẹn rárá. It's a thing they can discuss on the round table and then the youth exorbitant ló kó bá àwọn. And then the money of his father's money was available, thinking that because do you know the meaning of Igbo? The meaning of Igbo is I before others. So they believe in themselves. Igbo ló máa kọ́lé sí sínú igbó kan ní Anambra. Only if you see my mansion in the village, ọ̀nà òdebẹ̀ o. Mansion ló sọ o. Kò sí nọ́mbẹ̀ o, kò sí generator o, kò sí. Igbo ló máa lọ sí India. Ó máa rí pé ọjà dàrú wá ta kidney ẹ̀. Àwọn àmà mẹ́jọ kan bọ̀ ń lé. Tí àwọn ta fẹ́ bá dìlì rè. If a crocodile can eat his own egg, what do you want to do? If you now see the egg of a fowl, what will he do with it? So, my brother, tàbá ní kí adúpẹ́ lọ́wọ́ bàbá Ládọjà, adúpẹ́ lọ́wọ́ ẹ̀, adúpẹ́ lọ́wọ́ Tinubu, adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn tí ọ̀ká rántí pé àbònú fi pamọ́ sí o. Dẹ́ńtà náà la máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ jù. The governor of Kútọ́nù la máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ jù. Òun ló jẹ́ kí Ìgbòho wà láyé lẹ́ni. Lórí ìgbà tí wọ́n ti lọ gbẹ́yìn síbi tó ti máa wọ plane, wọ́n ti ní kó shoot ẹ̀. So, ta náà la máa, the president of Benin Republic, òun ló ní the first tank. The second one is Baba Akintoye. Then the third one is all the masses.
who are praying for him every day. Then the fourth one is Ladoja. Then the fifth one is Tinubu. But God knows better. How we got to this place, God knows better. Keba won yon kan ni wọ́n rán kó lọ pa Fájuyì in between Ikenne and Ibadan. Yes, they keep Fájuyì. Keba won kan rán kó lọ pa Deleji wa. Keba won kan rán kó lọ pa Saro. These same Fulani people. But we thank God for he's alive. But once he released the rejector, I was even feeling for his mom. Ó jẹ́ màmá ẹ̀ wà láyé. Ẹ̀mí ti bọ́ nínú nǹkan tó ń ṣe lọ́rọ̀ Ìgbòho náà. Ìyá ẹ̀ ti kú everything ti ṣẹlẹ̀. It can happen to anybody at any time. And when they were comparing Igboho and Nnamdi Kanu, they are not the same. Animal and good. Animal and a zoologist and a philanthropist. There's a difference. So that's it. Ẹ ṣeun gan bàbá. Bàbá gẹ́gẹ́ bí àwọn nǹkan tí ẹ ti ń sọ kó tó dín pé àwọnú ọdún yẹ 2026 ìgbà tí wọ́n fi Sunday Igboho lẹ̀ ò jẹ́ ohun tó jẹ́ ohun tuntun fún wa torí pé ẹ ti sọ kódà gan nínú àwọn nǹkan tí ẹ bá wa sọ ẹ fi yé wa pé inú oṣù kejì February yìí gangan ló máa fi Sunday Igboho lẹ̀ ṣùgbọ́n àti ẹ̀ tí mú oṣù kejì kó tó dín pé wọ́n fi Sunday Igboho lẹ̀ nígbà tá a rí ibi tí mo wà mo kàn rẹ́rìn pé wow kò séèyàn tó tún lè sọ ní àgbáyé yàtọ̀ sí prophet Dr. Irọ́ lèmi lèrè iṣẹ́ rí èmi ò ń fẹ́ gbogbo àkọ́lé ní rag tí wàhálà bá délẹ̀ tó wá lójijì obìnrin lè sáré láì wọ bra tó bá jẹ́ iná ló bẹ́ ní kitchen wàá rí i pé ọmú yẹn propeller ni láti fan eré yẹn pẹ̀lú pé pépà kan ló kàn bọ́ọ̀lẹ̀ tó jó ọba ṣe máa dán múmú tó máa ṣe bí kúlù sọ káàkiri eré òtí wàhálà òdì nìyẹn. What I want to tell you ṣe rí ẹ̀mí mímọ́ ló fi nǹkan hàn wòlíì àwọn Nàìjíríà ló ń gbé kójoojúmọ́ Ọlọ́run fi hàn mo correct àwọn méjì kan lé ní pé aṣọ wo lọ́lọ́run wọ̀. When you look at Deuteronomy 8:18, only I'm going to raise a prophet amongst you. Then Amos 3, 4, 5, 6, 7. Only God will never do anything without revealing to a prophet. Then Deuteronomy 29:29, he said the hidden thing belongs to the Lord. Then when you look at the book of 1 Samuel 1 to 10, 1 Samuel 2, 3, 10, 11, 12, 13, then 1 Samuel 7, 8, and 9. Only we want a king. They were telling Samuel. Then when he confirmed from the Holy Spirit said, give them king. You get the point? So, Igboho, we need Igboho to come and coordinate the state police of Oyo State. That's civilian state police. Then we need all the tout on the whole everywhere. We need the state police now. We need what? The state police now. So and he has to be out. And by God's grace, next year, towards the election campaign, they will release Nnamdi Kanu. He's coming out. His dead body cannot do Nigeria anything. Keeping him to get rotten there, he has learned his lesson. He has learned his lesson. And if he failed to learn his lesson, he may sleep and never woke up. Yes, because they will release him towards the election period. They want to use him as what? As a scapegoat. And they will use it again as a gimmick toward the next election. So I don't wish him dead. But when you give your children a good training, he cannot behave like what you Nnamdi Kanu. He didn't have home training. Very loose. And even Dokubo, they are very loose. These are street boys. And you can't compare Sunday Igboho. Sunday Igboho is not a street boy. He was a businessman, he's a trader and everything. When you call him to do anything, he help you. And if you have a problem, he solve it for you. So it's different from these three people. Thank you. Ẹ ṣeun gan bàbá. Bàbá, a rí nǹkan tó ń lọ lọ́wọ́ ní ìlú Ìbàdàn ní ìlú Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí nípa Alhaji Oríyọmí Hamzat. Bàbá, nǹkan tó ń sọ pé Ọ̀yọ́ ń pè ọ́, Ọ̀yọ́ ń pè ọ́, Ọ̀yọ́ ń pè ọ́. Láàárín ọ̀sẹ̀ kan tó kọjá sẹ́yìn, a rí pé ọ̀pọ̀lọpọ̀ aráàlú Ìbàdàn wọ́n jáde, wọ́n ní pé Oríyọmí làwọn fẹ́ bá lọ. Bàbá, kí lẹ̀mí sọ, ṣé Oríyọmí lè dé ipò gómìnà ìlú Ọ̀yọ́?
bí mo ṣe rí ti Oríyọmí yẹn ó dùn mí pé ìyá mi kú mo bá finance ìyá mi fún a state governor Lagos state Ondo state but bóyá mo ṣe máa ní kí bàbá yẹ for 104 kó lẹ pósítà ẹ láti ṣe governor of Ondo state. If Oríyọmí that can come out for. If he can be president, my father 104, I'll put a poster. Kò sọ pé lórí Oríyọmí, ṣé mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé ibi tó máa gbà jáde rè? Bẹ́ẹ̀ni, yeah, you said so, sir. Ibi tó máa gbà jáde rè. Even case àwọn ọmọ tó pa nínú stadium yẹn, ó ti block yẹn. Ó ti block ẹ̀. Ṣé bọ́kàn fẹ́ fi gbowó ní gòsì ṣe? Ó ní aláriwo lásán ni. He can't go nowhere. Ṣé wọ́n ti pín Ìbàdàn sí méjì? A new state will spring up in October from Ibadan. Yeah, a new state is coming. Oríyọmí is just making noise. Just kákan gbé sí paper. Ó fẹ́ lọ sí House of Assembly. Wọ́n máa fún. Ó bàbá Oríyọmí Hamzat ẹni tí ó pẹ́ aráàlú fẹ́ ni pẹ̀lú gbogbo. Kí ni ìlú fẹ́ ni tó pín rice? Báwo èèyàn kú jára? Báwo náà ṣe fẹ́? Ṣé bówó òlu ni ẹ̀dọ́ ló fi bẹ̀rẹ̀ nǹkan tó ń ṣe yẹn? He's a beggar. He is from hand to mouth ní now. Èló ló fi bẹ̀rẹ̀ radio station yìí kì í mọ́ dáwọ́ jọ fún ni. Ọjọ́ tó bọ́ọ̀kù nínú mọ́tò ẹ̀ tó ń ṣe gbogbo ẹ̀ nǹkan kí la ṣe sí. Aráàlú ò fẹ́ràn wọ́n ni. Kí ló fẹ́ sọ ní campaign? Ṣé bó rántí Goodluck Jonathan? Bẹ́ẹ̀ni. Ọjọ́ tó fẹ́ campaign the second time ó lọ pé Dàdí Ṣókì tí o ti rí ìmú tó jọmọ. Ọlọ́tí fàṣọṣọ lógógóró Adélá àfẹ́ wàhálà lábúlé. Baálẹ̀ ta ilẹ̀ onílẹ̀ ọmọ ẹ̀ tó lọ ń gbowó ta ìyàwó ẹ̀ tó gbogbooro wàhálà dìde. Irú Oríyọmí di gọ́fúnà báwo náà ṣe ṣe o jẹ́ kó wá mú Ayọ̀ olùgọ́fúnà o ṣe wá mú olùṣọ́ Ayọ̀délé ó máa padà lọ́sọ̀ Ondo state kó lọ lé Adéwájú dájú akúrò mbẹ́ báwo lè ṣe ronú pàápàá ọjọ́ òní ló ìfẹ́ dá ṣé kò sẹ́ni tó kàwé ń bẹ̀ yẹn mọ́ Oríyọmí Hamzat tó ń gbó lórí rédíò bí ajá yẹn ọ̀tẹ̀gbẹ̀ yín náà olóorun ni o kéèyàn gidi ò sí Ìbàdàn ni má bèrè question Oríyọmí lọ́wọ́ mi jàre. Ẹ ṣeun gan-an bàbá nínú àwọn nǹkan tí a rí lẹ́nu bíi ọjọ́ díẹ̀ sẹ́yìn a rí pé gẹ́gẹ́ bí nǹkan tó wà ní ayélujára a rí pé wọ́n sọ pé President Bola Ahmed Tinubu wọ́n ní 2027 ẹlẹ́ẹ̀kejì tí wọ́n fẹ́ lọ ẹ̀ wọ́n ní bàbá lè fi Shettima lẹ̀ ní pé Shettima lè